Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúdúyàn. Ọ̀rọ̀ tá à ń sọ bí eré bí àwàdà. Tó lọ ń parọ́ mọ́ Naomi pé òun náà rí ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú kinní kan. Àwọn amú ọ̀rọ̀ àbàṣà ọ̀rọ̀ rírùn. Tó ní Ashley tó lọ fi picture hàn kábíyèsí. Tó lọ ṣe 419 picture tán gbórí orí ẹlòmíì sórí image tán lọ fi hàn pé ó ń tàn jáde láti hòtẹ́ẹ̀lì pé Naomi dẹ̀. Ọ̀rọ̀ àbàṣà kò tí ẹ yẹ ká máa sọ bẹ́ẹ̀ tí. A gbọdọ̀ sọ fún wọn kẹ́yìn náà kẹ́ mọ bó ṣe ń lọ. Kẹ́ lè mọ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, a gbọdọ̀ jẹ́ kí ẹ gbọ́. So, kò lè lè ṣaláì máa wò wá fún yín. Kì í máa ṣọ̀rọ̀ àwàdà. Àwọn ará Àkúrẹ́ ti dìde. Wọ́n dìde bìbà. Wọ́n lọ ká. Wọ́n wá sáàfin. Àṣọ́rọ̀ yẹn kì í ṣe Ashley nìkan. Wọ́n lóhùn àti Mariam. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn yìí ń lọ lábẹ́lẹ̀? Gbogbo ẹ̀kọ́ náà a máa gbọ́ lẹ́ẹ̀kan náà gbogbo bó ṣe ọ̀rọ̀ ṣe ń lọ. Àṣọ́rọ̀ yẹn yìí ń lọ. It's a serious matter o. Kì í ṣe kékeré o. Wọ́n ní bí báwọn ará Àkúrẹ́ ṣe wá lọ. Wọ́n gbéjà wá sí ààfin. Lọ́ wá bá Ashley àti Mariam gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n ní dé tán tí ẹ̀ dé pé wọ́n ti ẹ̀ wọ́n pé Ashley náà wá bá. Pé wọ́n bá Ashley, wọ́n kọ́kọ́ wo Ashley yẹn. Wọ́n wà ní kì í ṣe kékeré. Wọ́n wọ bọ́tà. Wọ́n ní wọ́n na bastard sí lára. Pé bó ló ti rí irú irọ́ tó lọ ń pa mọ́ àwọn ọmọ lórí ọmọ àwọn. Pé àwọn kan ki Ashley mọ́lẹ̀, àwọn kan ki Mariam mọ́lẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré o. Pé ọ̀rọ̀ yẹn ó tú sèpò. Wọ́n lọ̀rọ̀ tú sé àbí àná ṣe ń sọ. Wọ́n lákàrà tú sèpò. Wọ́n bẹ̀rẹ̀. Ní Ashley wá sọ pé Mariam òun ló ní kán ṣe báyìí, kán ṣe báyìí. Pé Mariam ló ní kán ṣe báyìí, kán ṣe báyìí pé kì í ṣe òun nìkan pé plan work ni. Wọ́n jọ plan ẹ ni. Àṣé irọ́ gbà òfegè nígbà tọ́wọ́ ìyá tẹ̀ wọ́n. Wọ́n náà fẹ́ ẹ náà. Ní nǹkan tá gbọ́ allegedly. Wọ́n ní ariwo yẹn ò máa ṣe é kó. Wọ́n ní bó ṣe. Wọ́n ní ariwo ní kábíyèsí. Wọ́n ní wọn ò tí ẹ bèrè question pọ́kàn dé. Ibẹ̀ yẹn wọ́n kàn lọ sí ibi tí àwọn chamber àwọn olórí Ashley àti olórí Mariam àti ẹ pé wọ́n lólórí. Àwọn tó yẹ pé their days are numbered over there. Now, wọ́n ní bí kábíyèsí ṣe bọ́ta ni. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Wọ́n ní wọn ò tí ẹ wọ́n bèrè kábíyèsí nígbà táwọn ará Àkúrẹ́ dé. Wọ́n kàn lọ bá Ashley àti Mariam. Wọ́n ní bó ṣe bí kábíyèsí ṣe wá ní ṣọ́rọ̀ yẹn níṣe ló wá bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn ará Àkúrẹ́. Òun ò lè pé ọ̀rọ̀ yìí ò lè ṣe kó má ṣẹlẹ̀ báyìí. Àwọn ò lè máa wo ọ̀rọ̀ yìí báyìí. Wípé Ashley àti Mariam pé nígbà táwọn ti lọ wá ìdí yìí, tó ń wá pọ́n mọ̀ pé àwọn eléyìí pé òfò náà mú ní gbogbo ọjọ́ ayé wọn. Pé ìbàjẹ́ náà ni ilé ayé wọn gbogbo ìgbà. Àwọn táyé wọn ti bàjẹ́ already. Pé òfegè náà kàn ń wú káàkiri pé kò sí ọwọ́ wọn ò ràn nǹkan kan mọ́. Plan wọn ò tí ẹ jọ mọ́. Ọlọ́run ti bá ayé wọn jẹ́. Nígbà tí èèyàn bá wó èèyàn ṣùṣùṣùṣùṣù tó mú odindi irú Naomi yẹn wá sọ pé ó rí nǹkan tó fẹ́ fi bàjẹ́. Ṣé ìyẹn wà ní? Kábíyèsí ní ṣe bó òun ni wọ́n mú fọ́tò wá fún, tó mú gbogbo ẹ̀ wá fún. Ó ní ṣe bó òun náà yìí lélẹ̀ yìí.
tó bá pé òun ti ẹ̀ take action, torí òun ti mọ̀ wípé olófò ni wọ́n. Àwọn olófò tó máa ń bínú ológo, òun ni wọ́n. Pé therefore, ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn ará Àkúrẹ́ pé kán fi èdè nù, pé kán fi èdè nù. Ṣé èyí tó ń ṣe yẹn, tó lọ ń fi fọ́tò Naomi, ṣé ìyẹn tó gbogbo awuyewuye tó ń lọ láàfin láti ìyẹjọ́ yìí? Láti ìyẹjọ́ yìí, pé kí àwọn ará Àkúrẹ́ pé kán jọ pọ́rọ̀ yẹn máa níyànjú. Bó tí ẹ̀ ti níyànjú, ṣèbí òun náà fẹ́ blackmail, wọ́n fẹ́ da àárín òun àti ìyàwó òun rú. Ní tó wà níta, ní tí gbogbo nǹkan ti ṣẹnu rè yìí, pé kán jọ kó má bínú. Wọ́n ní báwọn ará Àkúrẹ́ ṣe fi èdè nù, ná bá sọ fún wọn, wọ́n ní wọ́n kìlọ̀ fún wọn. Pé kékeré náà rí yìí o, irú yẹn bá tún wáyé, Ọlọ́run má jẹ́ kán pààyàn. Wọ́n ní Ashley àti Mariam, wọ́n ní tẹ bá rí ẹlẹ́yà tán ṣe lénìí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe rábàrà. Wọ́n ní Ashley náà pé kábíyèsí ti mọ̀ wípé ayé ẹ̀ ti bàjẹ́ ní gbogbo orí burúkú tó ń ṣe káàkiri láàfin, tó ń ṣe fóun. Ó ní mélòó lòun fẹ́ kà, mélòó lòun fẹ́, tí ò bá jẹ́ pé Ọlọ́run wà pẹ̀lú àwọn, pé mélòó ló fẹ́ kà. Wọ́n ní kábíyèsí ó ṣàbẹ àwọn ará Àkúrẹ́, káwọn ará Àkúrẹ́ tó fi èdè nù. Àwa mọ bó ṣe sọ sí, gẹ́gẹ́ bá ṣe gbọ́. Allegedly ni o, bá ṣe gbọ́ nìyẹn. Tí ò bá ti ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, tí ò bá yẹ kí, ó kàn yẹ pé kò da kí èèyàn máa take law into their hands. Àwọn nǹkan tí Ashley tó ń ṣe wọ́n àti ìjọ́ tí ẹ̀rù jẹ̀jẹ̀ bá máa bà lé wọn. Ìjọ́ yẹn, ọjọ́ ẹ̀rù, ọjọ́ burúkú èṣù gbomi mu. Ẹ jẹ́ kán continue. Ẹ̀yin èèyàn wa, ẹ máa ṣe é pọ̀ o. Ẹ máa kú ìtẹ́tí sí wa. Ṣé ẹ mọ̀ pé a lè ṣe ká má hint yín, ká má sọ update fún yín. Torí ẹ̀ la ṣe ní ká sọ eléyìí fún yín. Wọ́n ní kẹ́nu má gbófo ní ti gúgúrú. Òun lọ̀rọ̀ tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì pé àwọn ará Àkúrẹ́ wọ́n ṣígun wá bá Ashley àti Mariam láàfin. Ẹ rí pọ́rọ̀ yẹn, ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ káwọn ará Àkúrẹ́ kó wá ṣígun wá bá wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, bójúlúwẹ̀ náà ńkọ́, ṣé àní bínú jù bẹ́ẹ̀ lọ? Ó tó bẹ́ẹ̀, ó tó bínú, ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan ni. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo èyí tẹ́ ẹ̀ ń ṣe lágbára Kristi ọba ìyanu. Rere lẹ máa fọwọ́ náà ṣe títí láéláé. Ìyanu á ṣẹlẹ̀ nínú ayé wa. Ààbò Ọlọ́run á dẹ̀ dájú láyé wa. Ẹ ní gbé nǹkan sìn. Ẹ ní gbé nǹkan, ẹ ní fọwọ́ yẹn gbé ọmọ sìn. Ẹ ní fọwọ́ yẹn ṣe nǹkan ìbànújẹ́. Gbogbo wa pátápátá a máa rí ojú rere Ọlọ́run. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye. God bless you all. Amen.